ọmọ ọba tó dẹrú. ọmọ aláṣọ tó ń wá kìsà. ọmọ ẹlẹ́ran tó ń jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú. ọmọ aláṣọ tó wá kìsà. ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Yorùbá orílẹ̀-èdè tá a gbé bí mi o, ilẹ̀ tó ṣàn fún wàrà àti oyin. Iwájú ló yẹ kó pa ẹ̀bì tí ire sí o, ṣùgbọ́n lẹ́yìn la ń jẹ lọ Yorùbá. ọba tó dẹrú. ọmọ aláṣọ tó wá kìsà. ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú. ọmọ aláṣọ tó wá kìsà. ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ọ̀sán òfúnra ó já síná, agbọ́n òfúnra kò lóyìn, ọ̀bọ òfúnra kò dènìyàn. Yorùbá ìfúnra màlógún àgbà o. ọmọ ọba tó dẹrú. ọmọ aláṣọ tó wá kìsà. ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. ọmọ ọba tó dẹrú. ọmọ aláṣọ tó wá kìsà. ọmọ ẹlẹ́ran tó jẹ́gun. kí la ó ti ṣe yìí sí o Yorùbá ẹ fúnra. Ẹ̀bẹ̀ mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ jèbùrẹ́ o. Mo bẹ̀ yín ẹ̀yin àgbààgbà o. ẹ jèbùrẹ́ o. Báyọ̀nù síra wa lóhùn ló tọ́. ẹ jèbùrẹ́ o. Àìrìnpọ̀ a máa jọmọ jò níyàwó. ẹ jèbùrẹ́ o. Ọmọ ìyá kan náà ṣáá ní gbogbo wa. ẹ jèbùrẹ́ o. Pòfẹ́sọ̀ Bánjí ọmọ Akíntóyè o. ẹ jèbùrẹ́ o. Àgbà tí òbínú lọmọ rẹ̀ ń pọ̀ jọjọ. ẹ jèbùrẹ́ o. Sunday Adéníyì ọmọ Adéyẹmọ. ẹ jèbùrẹ́ o. Májàsọ́lá owó bàbá dámì o. ẹ jèbùrẹ́ o. Ohun tó bá wẹ lẹ́nu tó fẹnu rẹ̀ sọ. ẹ jèbùrẹ́ o. Ibi à ń lọ là ń kọjú sí. ẹ jèbùrẹ́ o. Gbogbo ẹ̀yin ẹgbẹ́ Yorùbá nation o. ẹ jèbùrẹ́ o. ẹ jèbùrẹ́ o. Ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ kó lè dá. ẹ jèbùrẹ́ o. Ẹ jẹ́ òwúrọ̀. Bẹ́ẹ̀nìyàn bá ronú jinlẹ̀ ní ilé ayé, ìrìn sókè ìrìn sódò ọmọ ènìyàn. Ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ tó dá mi lójú. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní o. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. Òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní. òtítọ́ ní gbé ní ìkà kì í gbé ní.
fẹ́ lówó mo fẹ́ lọ́mọ onílé ayé ìyẹn ló fẹ́ mú kó sọlé ọ̀làdà òro kó wá fẹ́ sọlé ayé ìdàwá ìlọ ó máa ṣe o òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní 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 o òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní. dọ́jà òkúta nílé ayé owó lọ́wọ́ là ń rèké o bírọ́bà lọ lógún ọdún kò fẹ́ kẹ́mọ́ ìṣẹ́jú kan péré o òtítọ́ yóò bá òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní òtítọ́ ń gbé ní ìkà kìí gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní o òtítọ́ ní gbé ní ìkà kìí gbé ní. dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan ni. òtítọ́ yóò lékè dandan. sáṣọ òtítọ́ ó wà á lékè dandan. òtítọ́ yóò lékè dandan. yóò lékè dandan yóò lékè dandan. òtítọ́ yóò lékè dandan. Bóyá kájọ gbé o gbé kébì gbé torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dá bí ilé o ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kébì gbé. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi níbikíbi tẹ́ ti wò wá
káàkiri àgbáyé gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọmọlúkà Great TV ẹ̀yin tí ẹ ti pè Ọmọlúkà kí ló ń ṣẹlẹ̀ àgbúrò yín àgbóhùn yín kí ló dé gbogbo yín pátápátá ni mo kí mo mọ rírì ìfẹ́ tẹ́ ẹ ní sí mi gbogbo ẹ̀yin tẹ́ ti ń pè wá látorílẹ̀-èdè Amẹ́ríkà látorílẹ̀-èdè Canada látorílẹ̀-èdè Northern Ireland láti UK títí tó fi dé Japan tó fi dé South Africa káàkiri orílẹ̀-èdè Áfíríkà gbogbo yín ni mo kí mo fi àsìkò yìí mo fi kí aṣíwájú ti Yorùbá ní ilẹ̀ Cape Town yẹn ní South Africa mo kí yín ẹ kú àdúró tì ní gbogbo gbà ó ní wọn ọ̀rọ̀ Ọmọlúkà ló ń ṣẹlẹ̀ mo fẹ́ mọ̀ Ọmọlúkà torí kò sí ibòmíràn tí a lè lọ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká sowọ́pọ̀ kájọ fìmọ̀ ṣọ̀kan gbé kébi gbé àjọ gbé ní ìwọ á gbé èmi á gbé àjọ máa gbé lágbèéyè ni àsíá yìí ìwọ máa gbé tìyẹ èmi máa gbé tèmi ìwọ máa gbé tìyẹ èmi máa gbé tèmi Yorùbá nation ó ti ń fẹ́ lẹ́lẹ́ ìwọ máa gbé tìyẹ àsíá Odùduwà ló ń fẹ́ lẹ́lẹ́ o lẹ́lẹ́ ló ń fẹ́ àsíá Yorùbá nation ó ń fẹ́ lẹ́lẹ́ ló ń fẹ́ àsíá Yorùbá nation ń fẹ́ lẹ́lẹ́ o lẹ́lẹ́ ló ń fẹ́. Akínkù Jeremiah ẹkú dédé àsìkò yẹn kú ọjọ́ bíi mẹ́ta John Dumoye I love you too. Ẹniọlá Òjó Emmanuel God bless you Akeem Olúwadámiláre mo kí gbogbo yín pátá Ọbalẹ́ngẹ́ Ọbalálẹ́gẹ́ Akínwándé mo kí gbogbo yín ẹkú fẹ́mi ẹkú àdúrótì ẹkú kó má bàjẹ́ ẹkú fẹ́tẹ́ ní sọmọlúkà ẹkú fẹ́tẹ́ ní síran Yorùbá Ṣèyí Ìkàbọ̀lọ́rẹ́ gbogbo yín lẹ ti pariwo Ọmọlúkà ṣé kò sí àgbúrò yín èmi ó ti lé lóṣù kan tẹ́ ti rí wa láàṣà ti wá sórí afẹ́fẹ́ mo tún ti padà dé mo ṣọmọlógún bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú òkú ẹ̀ John Dumoye I miss you too ẹ ṣe kú fẹ́ mi appreciate ìfẹ́ tẹ́ fi hàn sí mi ẹ wá bá mi pín ètò yìí torí nílé tí mo dé good news ni mo wá fún yín ìròyìn ayọ̀ bó ti wù kógun yìí lé tó ó sọmọ olóòkú bẹ́ẹ̀ ni a ò ní sí pẹ̀lú òkú rẹ̀ àwa yóò borí ìṣòro dandan wọ́n ń pọ̀ ọmọ Yorùbá àwọn àgbààgbà wa ń wòran wọn ò lè sọ wọn ò lè sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn borí ìṣòro dandan ìṣòro ní fọ́mọ Yorùbá bódẹ̀ ti wù kó pẹ́ tó a máa borí ìṣòro yìí wọ́n mú ọmọ Yorùbá wọ́n gé wọ́n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́ this is not new it has been happening ó ti ń ṣẹlẹ̀ tipẹ́tipẹ́ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àṣà ń pariwo à ń sọ ipò máa dáa náà ní ìyàtọ̀ máa dé ṣùgbọ́n kàkà kéwé àgbọ̀n dẹ̀ níṣẹ́ ló ń pele sí i it is getting to the level now tó di pé àwa fúnra wa gan àní faradà mọ́ abala protect yourself làwà ọmọ Yorùbá ni president ààrẹ Nàìjíríà ọmọ Yorùbá ni ṣùgbọ́n nítorí pé ọmọ Yorùbá jẹ́ president ká pẹnu wa mọ́ ká má sọ̀rọ̀ a máa sọ̀rọ̀ a máa defend ara wa a dẹ̀ máa jà ọ̀rọ̀ kúnlẹ̀ tí mo fẹ́ sọ fún yín èèyàn ọmọ Yorùbá may not be able to tell you all today mo lè má parí gbogbo ẹ̀ lénìí máa mú ní torí pé kí ni ó pẹ́ tá a ti wá last màá máa mú fún yín lẹ́yọ̀lẹ́yọ̀ màá máa yànnàná ẹ̀ èyí tí mo torí ẹ̀ wá lénìí òun lọ̀rọ̀ àwọn kábíyèsí wa gbogbo ẹ̀yin tẹ́ ń sọ yín pé Ọmọlúkà má sọ̀rọ̀ nípa àwọn ọba mọ́ mo gbọ́dọ̀ sọ Yorùbá ló bọ̀ onítọ́mọ ẹni bá jóore ẹ̀bí egun ẹni bó bá jóore ó yẹ ká wí bọ́mọ ẹni bá dẹ̀ ṣe dáadáa ó yẹ ká sọ àwa la sọ pé kò sí dáwọn kábíyèsí jẹ́ àwa náà la tún fojú wọn rí ìgbésẹ̀ tí wọ́n gbé àwa náà la tún sọ sí pé ẹ̀yin kábíyèsí wa gbogbo ṣùgbà fún yín gbogbo yín pátápátá a sì ráwọn ọba oníyẹ̀yẹ́ o kábíyèsí mo lo
kábíyèsí orí adé òòṣà fúnra ẹ̀ ẹ̀rí ogun ọ̀jájájámọ lẹ́yìn ẹkùn kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ Oòduà fúnra ẹ̀ mo lò wọ́n gẹ́gẹ́ bí point of contact. Mo bẹ̀ yín ní kábíyèsí tẹ́nu bá gbé mi tí bá sọ̀rọ̀ sí àwọn ọba kan ẹ má fi bínú sí mi. Ìdí ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba kan wà tó jẹ́ wípé wọ́n ń dorí àṣà ìran Yorùbá, wọ́n ń dorí àṣà wa kodò. Wọ́n fi hàn wá ní kọrojú wípé àwọn ò nífẹ̀ẹ́ sí ti jẹ́ Yorùbá. Arọ́ba Yorùbá ní àìpẹ́ yìí tó gbé Yorùbá tó ń gbé wa ṣépè. Ìrẹ́ ló gbé ṣépè kì í ṣàwà. Arọ́ba Yorùbá tó ń dorí àṣà Yorùbá tó ń dorí ẹ̀ kodò. Arọ́ba Yorùbá tó ń gbàbọ̀dé fún ìran Yorùbá. Ọba tó mọ̀ yìí pé àwọn Fúlàní ń pa Yorùbá nípakúpa. Àwọn Fúlàní ní ìpinnu pé ilẹ̀ Yorùbá àwọn máa gbà á. The same ọba ló lọ fẹ́ ọmọ Fúlàní níyàwó. Ó tún gbé ọ̀fíṣíálì. Kábíyèsí ẹ̀yin lè má sọ̀rọ̀ torí pé ọba kọ ìwọ̀sí, ọba kọ ẹ̀gbin. Àwa tá ẹ bí àwa ọmọ yín ara tiwa ò gbà á because we need to protect this land. Àwọn bàbá ńlá bàbá wa wọ́n jẹ́ ìyà, wọ́n ṣiṣẹ́ takuntakun tí wọ́n fi rí ilẹ̀ yìí gbà tó fi ń jẹ́ ilẹ̀ Yorùbá dèní ni. Tó bá jẹ́ pé wọ́n ti pàdánù ẹ̀ ẹ̀yin bàbá wa wọ̀nyí ẹ̀ ní rí gbà débi tẹ́ ti máa tún fi ilẹ̀ fáwa ọmọ. Àwa ọmọdé rèé ó ti ń bọ́ mọ́ wa lọ́wọ́ torí àwọn ọ̀tá ti ń gba tẹ̀yìn, wọ́n ti fẹ́ máa gbà mọ́ wa lọ́wọ́. A lè lọ́nú oko mọ́, a lè lọ́nú igbó mọ́, a lè dúró sáàárín ìlú gan pàápàá. Àwọn àjèjì lọ́tún àti lọ́sì wọ́n fẹ́ gbalẹ̀ mọ́ wa lọ́wọ́. Eléyìí ò dùn mọ́ wa nínú kábíyèsí. Ẹni tá a nà lára á ro, ẹni tá a nà lára ń ta. Ẹ wo bí ìlú ṣe rí, ẹ wo bí gbogbo nǹkan ṣe ń bàjẹ́ lọ, ẹ wo bí Yorùbá ṣe dà. Oúnjẹ a lè jẹ, kò sí ẹni tó lówó tó lè sọ pé òun jẹ oúnjẹ mẹ́ta mọ́. Ẹni bá jẹ oúnjẹ mẹ́ta ó kàn jẹ ó ní nǹkan míì tó fi kún láàrin ni. Kò sówó mọ́, kò oúnjẹ pàápàá ò sí. Bó o fẹ́ ra ta fi ṣebẹ̀ ó dìṣòro. Tòmátò 1000 ò ṣebẹ̀ fún wọn fámìlì. Ọjọ́ wo la fẹ́ ṣe yẹn dà? Kì í dẹ̀ ṣe ipò yẹ kí ìyà oúnjẹ jẹ wá kábíyèsí. Kò sígbà tá a bá ro gbogbo ilé tí ò ní máa dùn wá kábíyèsí. Bí Yorùbá ló lóko, ṣe báwa la lágbẹ̀, àwa la lọ ọ̀gbìn. Yorùbá ló ní ètò ọ̀gbìn. Bàbá Awólọ́wọ̀ a gbọ́ iṣẹ́ ribiribi tí bàbá yìí ṣe. Bàbá Awólọ́wọ̀ ò fowó epo ṣiṣẹ́ ribiribi wọ̀nyí. Owó ọ̀gbìn, owó àgbẹ̀, iṣẹ́ àgbẹ̀ ní iṣẹ́ ilẹ̀ wa. Ẹni òṣìṣẹ́ àmọ̀jalè ìwé kíkọ́ láìsí ọkọ́ àti àdá. Kò ì pé o, kò ì pé o. Yorùbá ló lágbẹ̀. Bàbá Awólọ́wọ̀ of blessed memory. Iṣẹ́ àgbẹ̀ ló ṣe tó fi ṣe tẹlifíṣàn àkọ́kọ́ fún wa. Iṣẹ́ àgbẹ̀ ló ṣe tó fi ṣe rédíò àkọ́kọ́ fún wa. Iṣẹ́ àgbẹ̀ ló ṣe tó fi gbé yunifásitì fún wa. Iṣẹ́ àgbẹ̀ ló ṣe tó fi ṣe ètò ìlera ọ̀fẹ́, tó fi ṣe ètò ẹ̀kọ́ ọ̀fẹ́. Owó kòkó, owó kaṣú, owó rọ́bà, owó epo pupa, owó iṣu, owó ọ̀gẹ̀dẹ̀, owó kọfí, gbogbo ẹ̀ pátá ni bàbá yìí ń tà tó dẹ̀ gbé owó lé lórí tó ní kálukú dẹ̀ ń jèrè. Ìjọba ń jèrè, àwọn aráàlú tó ń jèrè. Aráàlú tó bá ṣoko kòkó wọn ló lówó kòkó ni wọn máa gbé gẹ́gẹ́, wọn máa gbé gẹ́gẹ́ torí pé kí ni ó ń jèrè lórí kòkó. Ìjọba dẹ̀ ń jèrè lórí òun fúnra ẹ̀. Ìlú dẹ̀ ń tòrò, ìlú dáa. Wọ́n á gbé ọ̀gẹ̀dẹ̀, wọ́n á gbé ẹ̀gẹ́, wọ́n á gbé iṣu, wọ́n á gbé kaṣú, wọ́n á gbé oríṣiríṣi. Oníkálukú ń powó, ìlú ń dùn, ìlú dáa. Ṣùgbọ́n kábíyèsí ẹ wá wọlé Yorùbá lásìkò yìí. Kò sẹ́ni tó lè lọ sóko mọ́, ẹ pín ètò iṣẹ́. Kò sẹ́ni tó lè lọ mú oko, kò sẹ́ni tó lè ṣiṣẹ́. Ẹni tó yáwó tó lọ ṣiṣẹ́ tó fi ṣiṣẹ́ oko, wọ́n ń kó màlúù, wọ́n jẹ oko. Tó bá sọ̀rọ̀ wọn ṣá. Ṣé bí mo fi hàn yín? Ọmọ Yorùbá nìkan lára àwọn èèyàn wa, ìkan
lára àwọn èèyàn wa tó jẹ́ wípé wọ́n dìídì lọ bá nínú oko níbi tó ti ń ṣoko. Wọ́n ti fún ní wọ́n ní pé kó má wá bẹ̀ mọ́ kó jẹ́ káwọn màlúù wọn rí nǹkan jẹ. Àwọn tó dẹ̀ mọ́ sọ fún wọn wọ̀n ní ẹ̀ pé màlúù àwọn bíbí àṣẹ ẹ̀ lè ṣe. Ó ní kán wo owó tóun ti ná sínú oko. Ẹ wo ìyà tí mo ti jẹ nínú oko, báwo ni mo ṣe máa fi ilẹ̀ níbi tí mo ṣiṣẹ́ dé. Ọjọ́ tó fagídí lọ, Ọlọ́run ló yọ ọ́ pé ìyàwó ẹ̀ ò tẹ̀lé lọ. Wọn ò bá fi àdá, wọn ò bá fi gbé oyún jáde. Oyún inú ìyàwó ẹ̀ ó ti pé oṣù 9, ìyàwó ẹ̀ ń retí láti bímọ. Adéoyè, gbogbo yín lẹ rí fídíò yẹn. Ìyàwó ẹ̀ ó ń retí láti bímọ. Ẹ jẹ́ wo bóyá màá rí fídíò. Àwọn Facebook lè má fẹ́ kí n lò ó. Facebook ò ní fẹ́ kí n lò ó. Torí ṣíṣá tí wọ́n ṣá ọmọkùnrin yẹn kò ṣeé gbé jáde. Facebook lè lọ sanction mi community guideline. If not, máa gbé jáde kẹ́ rí fídíò yẹn. Wọ́n gé orí ẹ̀, wọ́n la orí yẹn bí eléyìí, orí yẹn ti wọ́n à ń wo skull ẹ̀, à ń wo kodoro bí eléyìí. Ẹ̀jú tẹ́ rí fídíò yẹn wò. Àkúrẹ́ bí ló ti ṣẹlẹ̀. Èèyàn mímọ̀ ti wá ní ẹni tẹ́mi mọ̀ dáadáa tí mò ń pè tó dúró sẹ́gbẹ́ mi ni. Wọ́n ṣá orí ẹ̀, à ń wo skull ẹ̀. Wọ́n gé apá ẹ̀, wọ́n fẹ́ gé já. Gbogbo èyí tẹ́ rí fídíò yẹn máa testify sí. Èyí tẹ́ bá rí fídíò yẹn wò ẹ máa bá mi comment sí. Ẹ comment sí kẹ́ sọ pé ẹ rí wò. Wọ́n ṣá ọrùn ẹ̀, wọ́n fẹ́ gé orí yẹn sọnù. Tó bá jẹ́ wípé ìyàwó ẹ̀ bá lọ sóko lọ́jọ́ náà, ìdánilójú wà pé Fúlàní máa ṣá imú ìyàwó ẹ̀. Wọ́n ṣá ọmọ yẹn jáde tipátipá ni. Imagine that. Àwa la lóko, àwa la nílẹ̀, a lè lọ sóko, a lè ṣoko, a lè gbé tá a fẹ́ jẹ. Àwa fi ọ̀wọ́n gógó owó àfi ń ro oúnjẹ lọ́wọ́ Fúlàní tí wọ́n kó wá fún wa. Wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ sọ pé àwọn máa fi yà jẹ wá. Ibi ebi làwọn máa fi mú wa. Ogun oúnjẹ, ogun ebi làwọn fẹ́ fi jà wá. Ṣùgbọ́n dùn mí jọjọ wípé gbogbo àwọn àgbààgbà wa wọ́n fọwọ́ lẹ́rán wọn wòran. Kò jọ yín lójú. Ẹ bìkítà. Ìtẹ́ lérò lọ́kàn yín ni pé bẹ́ẹ̀ kẹ́ẹ̀tì dí pẹ̀lú kẹ́ẹ̀tì rówó gbà, kẹ́ẹ̀tì ṣèjọba, kẹ́ẹ̀tì wà nípò, káwọn ọmọ yín wà nípò, kẹ́ẹ̀rìn kẹ́ẹ̀yan fanda láàrin ìlú. Ó léwu tẹ́ ẹ bá fọwọ́ lẹ́rán tẹ́ ẹ ń wò ó léwu. Ó sọ fún mi lọ́rọ̀ pọ̀ tá a fẹ́ sọ. Kábíyèsí, inú mi dùn, ayọ̀ mi kú torí mo rí ó dàbẹ́ ní pẹ́yìn kábíyèsí wa ẹ ti jíǹde. Ẹ ti jí lójú oorun, gbogbo yín lẹ sùn tẹ́lẹ̀. Àwa ń rí ipa tẹ́ ẹ̀ ń kó nísìnyí. Mo gbóṣùbà fún yín ẹ̀yin kábíyèsí. Yorùbá wa bọ̀, Yorùbá ní ó kù ìbọn ró. Kábíyèsí kò tí ì tó. Kábíyèsí kò ì tó. Wọ́n sì ń fipá bá àwọn èèyàn wa sùn. Wọ́n sì ń fagídí, wọ́n sì fi ń bá àwọn èèyàn wa sùn nínú oko, àwọn ẹ̀gbọ́n wa, àwọn màmá wa ní oko. Wọ́n ń ṣá àwọn ẹ̀gbọ́n wa ládàá. Wọ́n fìyà ń jẹ àwọn ẹbí wa nínú oko. Wọ́n fi bí ń pa wá kábíyèsí. Ṣé bá ń gbin ata nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀? Ṣé bá ń gbin iṣu? Ṣé bá ń gbin kókò? Ṣé bá ń gbin ọ̀gẹ̀dẹ̀? Ṣé bá ń gbin ìgbá? Garden egg, ìgbá. Tá a bá fẹ́ jẹ àfi tí àwọn Fúlàní bá kó wá fún wa. Ṣé bá ń gbin ẹ̀wà tá a tún ka ní tútù tó ń pẹ̀lẹ́ wà rígi tárí roboto nínú oko tá a já tá a dẹ̀ ṣe àtòun àti èpo ẹ̀ à á sí ẹ̀wà yẹn à á dẹ̀ jẹ́ tó dẹ̀ ń ṣara wa láǹfààní. Kábíyèsí, gbogbo eléyìí láàyè ò sí mọ́. Tẹ́ ẹ̀ bá fura, àwọn Fúlàní sọ wípé wọ́n Láwólọ́wọ̀ ló sọ fáwọn wípé ibi oúnjẹ ni káwọn fi mú Biafra. Wọ́n ní bí oúnjẹ yẹn gangan làwọn ti máa mú ìran Yorùbá. Wọ́n dẹ̀ mú wa láti bẹ̀ kábíyèsí. Ẹ wo tí wọ́n ń ta oúnjẹ lọ́jà kábíyèsí. Kábíyèsí ẹ jáde. Ẹ̀yin fúnra wa yín ẹ gbé agbádá. Ẹ wọ sààyàn bàbá aṣọ. Ẹ wọ àlárì. Ẹ gbé adé yín. Ẹ bọ́ sáàrin ọjà. Ẹ wo tí wọ́n ń ta oúnjẹ kábíyèsí. Káàánú mẹ̀kúnnù kò ṣe yín. Ẹ wo tí wọ́n ń tó jẹ káàánú mẹ̀kúnnù kó ṣe yín kábíyèsí. Ṣèbẹ́ni tó bá lówó lá lóun fẹ́ wọnú ọjà lóun fẹ́ roúnjẹ. Ẹni tó wó wà lọ́wọ́ ẹ̀ ni ẹni tí ò bá ní owó
bóyá gbogbo ohun tó ní dání 1,000 naira ẹjọ́ báwo ló ṣe fẹ́ gbọ́ irú oúnjẹ wo ló fẹ́ ṣe pẹ̀lú 1,000. ọ̀sẹ̀ tó lọ tá a lò tán yìí mo ń rìnrìn àjò mo ń lọ sí ìdí ìrókò mo wá dábẹ́ òkúta a ní ká jẹun adébi tá a ti fẹ́ jẹun nọ́mbà tó ń jẹ sínú abọ́ mo wá ń béèrè lọ́wọ́ ìyá yẹn pé ìyá ṣé ọmọ kékeré lẹ fẹ́ ta oúnjẹ eléyìí fún ni àbí èmi ò ní sábà jẹun rẹpẹtẹ ṣùgbọ́n oúnjẹ tí wọ́n tà yẹn òyìnbó máa ń sọ pé nǹkan wà disgusting ó wà embarrassing ó wà disgusting ó wà I don't know how to put it. mo ń béèrè lọ́wọ́ ìyá mo ní ìyá kí náà fẹ́ fún oúnjẹ eléyìí ṣe ọmọ kékeré lẹ fẹ́ fún ni èmi mo ní kẹ́ tó oúnjẹ fún wa olóúnjẹ tó ń ta olóní 1,000 ní olóòtú ta ráìsì 600 ó tẹ̀ wá 400. mo ń sọ fún yín ẹ̀yin èèyàn mi ọmọ kò sí ẹran nínú ẹ̀ o kò sí ẹran ńbẹ̀ kò sí pọ̀nmọ́ kò sẹ́ja wọ́n ta ráìsì àtẹ̀wà ọmọ kékeré ọmọ ọdún 5 tó bá gbé fún kò lè yó. mo wá ń ta ìyá ní oníṣègùn òbóye tó ń ta kò rẹ̀ sí ni ó ní tí ráìsì bá tiẹ̀ jọ́fẹ̀ẹ́ oníṣègùn òbóye tó ń tata ni bí mo bá ṣe tata ni ó dàbí mi ò sí nílùú mo bá sapá mi bí eléyìí. that is to tell you pé odindi èmi àgbàlagbà yìí mi ò lè jẹ oúnjẹ 2,000 naira kí n yó kábíyèsí. ẹni tí ò wá níṣẹ́ tó jẹ́ pé lójúmọ́ gbogbo tó ń pa wọlé tó ń gbà wá kò ju 3,000 naira ó dẹ̀ níyàwó sílé ó lọ́mọ bóyá tó bá ṣe lébìrà wọ́n san 3,000 fún tàbí 4,000 5,000 at least 5,000 naira tó bá gba 5,000 naira kábíyèsí ó ṣeé ṣe kó wọ mọ́tò nínú ẹ̀ o tó bá wọ mọ́tò bóyá 1,000 bá mọ́tò tàbọ̀kadà lọ ó kó 4,000 délé ẹjọ́ kábíyèsí báwo ni wọ́n ṣe fẹ́ jẹ ohun ní àwọn fẹ́ feed pẹ̀lú 4,000 pẹ̀lú ìyàwó àtọmọ kan tàbọmọ méjì tàbọmọ mẹ́ta tàbọmọ mẹ́rin. kábíyèsí ó ṣeé ṣe kí irú ẹni tí mò ń sọ yìí kó ní lọ́kàn àti ṣoko ṣùgbọ́n kó jẹ́ ìbẹ̀rù ni ò lè jẹ́ kó wọnú oko ó ṣeé ṣe kó lágbára ó sì ní strength tó lè fi ṣiṣẹ́ oko ṣùgbọ́n ìbẹ̀rù ìfòyà ìpáàyà ìpẹ́ ká máa kó jẹ́ òun ni ò jẹ́ kó lè wọnú oko kó ṣe oko. kábíyèsí ọjọ́ wo lọmọ Yorùbá fẹ́ ṣe léyìí dà àwọn kan sọ̀rọ̀ wọn lọ́lẹ̀ lọmọ Yorùbá ọmọ Yorùbá ò kì í ṣọ̀lẹ kò sẹ́ni tó fẹ́ kú nobody is ready to die èmi gẹ́gẹ́ bí ẹnìkan kò yìí wù mí ṣe mo lè àìmọye ọ̀nà ni mo lè gbà kí n fi rówó jáde tí màá bó jẹ́ yíyá bó jẹ́ lóònù bó jẹ́ bíbẹ̀ ni ká ṣoko ṣùgbọ́n kí làlámọ̀ rí oko tí mo ṣe tí àwọn Fúlàní lọbẹ̀ tí wọ́n jẹ oko náà tí wọ́n ń wo owó náà mọ́ mi lọ́wọ́. ìwọ gẹ́gẹ́ bí ẹnìkan tó bá yá mi lówó tó dẹ̀ gbọ́rú ẹ̀ ṣé inú ẹ̀ máa dùn mi. ó tẹ̀ ní trust mi gan wàá máa wò pé àbírọ́ ló pa àbẹ́kẹ́ ló ṣe. ṣùgbọ́n à ń rí fídíò ẹ̀ gbogbo bó ṣe ń wọnú oko olóko tí wọ́n ń ba inú oko yìí jẹ́ tí wọ́n tún ń bá olóko jà. ó ṣojú wa ìta àrí fúnra wa ní tí mi bá tiẹ̀ rí kankan mo rí Tadé Oyè tí wọ́n ṣá ní ṣàkúṣà lẹ́yìn tí wọ́n ba oko ẹ̀ jẹ́. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀ ní bínú ni ó yẹ kí n fi fídíò yẹn hàn yín ọmọkùnrin yẹn wọ́n gbé wá sọ́spítù this very Adé Oyè tí mo ń sọ fún yín àjọ ń ṣe Yorùbá nation ni tí mo bá pe ìpàdé pé ẹ̀yin ọmọ Yorùbá ẹ máa bọ̀ òun la kọ́kọ́ débẹ̀ nínú ìpàdé yìí this very guy wọ́n rescue ẹ̀ wá sí hospital tí wọ́n gbé lọ hospital ìjọba ni wọ́n lè jáde nínú hospital wọ́n ní kò rówó san wọ́n lè jáde mo fi Ọlọ́run búra fún yín mo dé ọ̀dọ̀ ẹ̀ lọ́jọ́ Friday ní hospital tó gbé sí lọ́rẹ̀ nígbà tí mo débẹ̀ mo rí pé wọ́n ti lè jáde orí ẹ̀ gbogbo ẹ̀ ló sì wà ní rírán
ní orí yẹn gbogbo ẹ̀ ló wà ríran, apá yẹn gbogbo ẹ̀ ló wà ńbẹ̀. Apá yẹn ti kẹ̀ kí wọ́n tó gbé dé hospital. Wọ́n kàn sí apá yẹn bálabàla ní nínú hospital yẹn because it's not a standard hospital. Wọ́n tún lé jáde ẹni tára ẹ̀ ò tí ìyá tó sì wà nínú ìrora, wọ́n ní kò sanwó, wọ́n gbé síta. Ìta ni mo ti bá ọmọ Yorùbá. Èmi bẹ̀ yín ni ẹ dìde ìrànlọ́wọ́ fún ọmọkùnrin yẹn. Ẹ dìde ìrànlọ́wọ́ fún bó ṣe àwọn YSDM àwọn náà wá sẹ́ndì 100,000 pé ká fún 100,000 yẹn mọ́ ẹ̀yà kó tó di pé wọ́n sẹ́ndì owó sí mo ti fọ́wọ́dù ẹ̀ ó yá ẹgbà máa padà sákùrẹ́ tó bá dákùrẹ́ kó wá hospital lọ níbo lòun tún ti fẹ́ rówó tó fẹ́ fi lọ sí hospital. Ọmọkùnrin yẹn wà lé sí inú ìrora nínú ilé ẹ̀ báyìí, ìyàwó ẹ̀ dẹ̀ fẹ́ bímọ, wọn ò rówó rògùn, gbogbo ẹ̀ nìyá yìí jẹ́ lórí ilẹ̀ bàbá tó bí. Àbí Fúlàní ń jáde oyè ni, ààyè lórúkọ ẹ̀, ọmọ ilé ọba ni, ọmọ oyè ni. Wọ́n rẹ̀, wọ́n ṣá wẹ́lẹ́wẹ́lẹ́, wọ́n gé ọwọ́ ẹ̀, wọ́n la orí ẹ̀, ẹ̀rù bà mí, wọ́n la orí ẹ̀, ẹ̀rù bà mí. Yorùbá ṣé bá a ṣe fẹ́ máa bá lọ lórí ilẹ̀ bàbá wa rèé? Ṣé bá a ṣe fẹ́ máa rìn ti bẹ̀rù ti fòyà lórí ilẹ̀ wa rèé? Ìyẹn làwa ṣe pariwo, òun la ṣe ké sẹ́yìn kábíyèsí wa gbogbo pé ẹ dákun ẹ gbà wá. Inú mi dẹ̀ dùn, ayọ̀ mi kún ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ ti ń bínú sáwọn kábíyèsí wa. Ẹ fọwọ́wọ́ ẹ dédé ló sí mẹ́dọ̀. Àwọn kábíyèsí ti jí gbogbo wọn ti jí, àwọn gan ti mọ òtítọ́. Àwọn gan ti mọ̀ pé ìrọ̀rùn igi ni ìrọ̀rùn ẹyẹ. Wọ́n ti mọ̀. Sakiru ó ní Ọmọlúkà àwọn kidnapper ti kidnap àbúrò mi kan nílùú Àbújá ní last week Tuesday night. Wọ́n ti gba 10 million naira ṣùgbọ́n wọn ò tí ì release àbúrò mi yẹn di àkókò yìí o. Ọmọ Yorùbá wọ́n kidnap ẹ̀, wọ́n gba 10 million naira, wọn ò dẹ̀ tí ì fi ilẹ̀. Tó jẹ́ kó minú kọ wá ni wípé wọ́n bá kidnap tán gbowó, owó yẹn wọ́n lọ fi ra ìbọn, wọ́n tún wá fi jẹ wá níyà. Ọ̀rọ̀ gbọ́rọ̀ bọ̀, ó níbi tí mò ń lọ ẹ̀yin ọmọ Yorùbá, mo máa mú ọ̀rọ̀ gégùn gún ọ̀rọ̀. Wọ́n sọ̀rọ̀ regional government, àwọn Haúsá làwọn ò fẹ́, wọ́n ní kò sí tó jọ, pé kò sí tó jẹ́ regional government. Tí ì rí kankan, mò ń bọ̀ wá sọ̀rọ̀ lé lórí lọ́la lẹ́kùnrẹ́rẹ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀, Yorùbá máa jáde. Tinubu kì í ṣe regional government là ń fẹ́, self determination la béèrè fún, a dẹ̀ máa gbà dandan ni. Ṣebí regional government lẹ́yìn lẹ́ẹ̀fẹ́ ṣe, ìyẹn fi regional government sọ pé Nàìjíríà sì máa jẹ́ Nàìjíríà lọ. Ṣùgbọ́n regional government àwọn oníkàgbọ́n máa mójútó bó ṣe mójútó. Òun làwọn pípọ̀ yìí làwọn ò fẹ́ yìí o. Ṣùgbọ́n ìyẹn ò tiẹ̀ kàn wá, ìyẹn kọ́ la wá sọ lẹ́nu. Ẹ̀yin kábíyèsí ni mò ń bá lọ́rọ̀, ẹ̀yin ni mò ń dúpẹ́ fún. Bẹ́ẹ̀ dìde. Ọmọdé yẹn máa ní kí yín pé ṣeun. Pé ẹ tiẹ̀ dìde. Bẹ́ẹ̀ mọ rírì tóun ṣe. Wọ́n ní dúpẹ́ lọ́wọ́ gbogbo yín. Kábíyèsí Ọọ̀ni Ilé Ifẹ̀ mo dúpẹ́. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ajérò. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa kábíyèsí Orílẹ̀ Kẹta. Mo dúpẹ́ lọ́wọ́ kábíyèsí ọba Ṣómólú Bàrígà. Mo dúpẹ́ lọ́wọ́ Olúbàkà tìlú Ọ̀kà, ọba ìlú mi pàtàkì, Aláyélúwà Òṣọkọ Èkìtì Ṣọkọ Àkókó. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin kábíyèsí gbogbo tẹ́ ẹ dúró tán. Kábíyèsí Ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀. Mo gbóṣùbà fún yín o, balọ̀rọ̀ ọmọdé má sọmọ tó gbòyà dèyí. Kábíyèsí o, òdí o. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin kábíyèsí pátápátá. Mélòó mo fẹ́ dárúkọ? Mo gbé òṣùbà fún yín pé ẹ mọ òtítọ́ ẹ dẹ̀ dúró.
ṣùgbọ́n ẹ má jẹ́ kó rẹ̀ yín, ẹ má jò sùn yín. Ẹ mọ kíní kan wípé ẹ lọ́mọ ẹni tí ò bá ajá tí ò lẹ́ni lẹ́yìn ni ò lè pọ̀bọ, ajá tó bá lẹ́ni lẹ́yìn yóò pọ̀bọ. Kábíyèsí ẹ lẹ́ni lẹ́yìn, ẹ ní àwa ọmọ lẹ́yìn. We are ready to fight this battle. I don't care whatever it's gonna take, but àwa máa jà á because bàbá wa jìyà, ìyá wa jẹ ìyà. Ṣé àwa náà tá a dẹ̀ tún ti wà nínú korodọ́mù ìyà tá a ń jẹ ìyà, ṣé bá a ṣe fẹ́ máa bá ìyà yẹn lọ nìyí tá a tún máa hand over ìlé ọmọ wa lọ́wọ́? Kò jọ láyé kò jọ. Ìyí tó bá máa gbà la máa fún, a máa jà dojú ẹ̀ ni. Ẹ̀yin ọmọ Yorùbá, ẹ bá mi pín prógrámù yìí. Gbénga Ayọ̀délé Oòduà, God bless you. Ẹ pín, ẹ bá mi share this very program. Mo fẹ́ lóyìn mo fi ṣe welcome back ni pé ẹ kú lé padà. Lágbára Olódùmarè ọ̀la iṣẹ́ bẹ̀rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́. Má wá máa mú fún yín ní ẹjọ́ bí ẹjọ́. Ẹ̀yin gan mọ̀ mí, èmi máa wádìí ọ̀rọ̀ kí n tó gbé wá síwájú yín mi. Iṣẹ́ ti bẹ̀rẹ̀. Kábíyèsí láìpẹ́ láì jìnnà gbogbo díẹ̀ bẹ̀rẹ̀ sí ní gbàlejò mi lọ́dọ̀ yín. Oore tí màá wá fún yín lẹ́kùnrẹ́rẹ́ mú bọ̀. Adéyẹmọ Ayọ̀mídé wá gbayì. Àwọn tèmi tòótọ́. Kábíyèsí bàbá tiwa ti jẹ̀yà, ìyá wa jẹ̀yà, àwa ọmọ gan tún jẹ́ amọ̀mí nínú ìyà, jẹ ìyà fún àyàmú. A lè filẹ̀ dàwọn ọmọ wa. It's either now or never. Kábíyèsí kò gbọdọ̀ sún yín, kò gbọdọ̀ rẹ̀ yín. Ẹ jẹ́ kí gbogbo àgbáyé mọ̀ pé ẹ bímọ. Èèyàn ló wà nídìí orò tóró fi ń dún. Àwa ọmọ yín a ṣetán láti dúró tì yín, ẹ má jẹ́ kẹ́rù ó bà yín. Àmọ́ ìpágbára ò sí lọ́wọ́ yín. Ìjọba ti rẹ́ńdà ipò ọba, wọ́n ti rẹ́ńdà useless. Àmọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lè dúró lórí òtítọ́. Àwọn ọmọ yín dúró aláṣetán. Ẹ má jẹ́ kẹ́rù ó bà yín, ẹ má jẹ́ àyà ó já yín. Àwọn ọmọ yín dúró tán mọ̀ọ́mọ̀ ìfún yín. Ìjà yìí àjọjà ló dáa. Ẹ̀yin ẹ dúró káwọn ọmọ yín síwájú. Kò sí tó jẹ́ Fúlàní lórí ilẹ̀ wa sẹ́ẹ̀. Enough is enough. Àwọn àti ọbẹ̀ wọnú oko afẹ́sọ́kọ. Ebi ń pa àwọn èèyàn, kábíyèsí, ìyà ń di àwọn èèyàn. Àwọn tó mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ bàbá ńlá wa. Iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ wa àtòwò ṣíṣe. Wọ́n wá sọ Yorùbá di wọ́n rẹ́ndà wa useless. Àwọn Ìgbò take over gbogbo ìtò ní ṣe pẹ̀lú òwò. Wọn ò jẹ́ kí Yorùbá rówó ṣe. Kò sí gbogbo òwò tó jẹ́ kí Yorùbá ṣe. Àwọn Ìgbò ti take over pátápátá. Àwítà ìwí ẹ̀yìn kan ẹ̀ ní mo kórìíra Ìgbò, mo kórìíra. I am tribalism, I am this. Kò ní dáa fún ẹ tó bá sọ bẹ́ẹ̀ sí mi. Tó o bá pàdé mi anywhere tó sọ wípé you are tribalistic, àrá ló máa pa ẹ́. Ṣé mo jára yín tẹ́lẹ̀ ni? Ọmọ Yorùbá lèmi. Listen, gbogbo òwò tó yẹ kọ́mọ Yorùbá ṣe, Ìgbò take over gbogbo ẹ̀. Ẹ má jẹ́ kó surprise tẹ́ bá wò ó pé ṣé wọ́n di Yorùbá mú kó má ṣe ni. Techniques tí wọ́n lò tó fi lé ọmọ Yorùbá wọlé kò lè yé yín. Kò lè yé yín. Ọgbọ́n ni wọ́n ń dá tán fi lé Yorùbá wọlé. Kì í ṣe pé kò wọ ọmọ Yorùbá yẹn láti ṣòwò. Ọmọ Yorùbá á jáde á lóun fẹ́ ṣe business. Ṣùgbọ́n níbi tó wọ̀ tó ti fẹ́ ṣe business, lẹ́gbẹ̀ẹ́ ń bí Ìgbò the same business. Lẹ́gbẹ̀ẹ́ ń bí Ìgbò the same business. Wọ́n kóra wọn jọ, wọ́n wá fún pa. Ọjà tọmọ Yorùbá fẹ́ tà tó yẹ kó tà ní 2,000 naira. Ìgbò á tà ní 1,000 naira. Kì í ṣe kó pé wọn o, ṣùgbọ́n wọ́n fẹ́ bà yí ọmọ Yorùbá yẹn jẹ́ kán bá lè lé kúrò nídìí òwò yẹn kó lè kó bá wọlé. Jọ sọ fún mi ìwọ tó wù mí kódà tó jọ ọmọ Yorùbá. Tó o bá gbọ́ pé ọmọ Yorùbá yìí ń tajà tiẹ̀ ní 2,000,
tọmọ Ìgbò yìí dẹ̀ ń ta tiẹ̀ ní 1000 ibo ni wàá yà sí wàá yà sọ́dọ̀ ní 1000 naira ibẹ̀ ni wàá ti rà á ò ní yà sọ́dọ̀ ọmọ Ìgbò gbogbo ọmọ Yorùbá gbogbo nǹkan tọmọ Yorùbá yẹn kó jọ gbogbo ẹ̀ á bàjẹ́ mọ́ lórí àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ kí ló máa ṣẹlẹ̀ akógbá wọlé ni o kò ní rọ́jà yẹn ta jẹ́ kó kó bá yẹn wọlé kó kúrò ńbẹ̀ wàá wá rí tọmọ Ìgbò yẹn wá jáde á wá máa tà á ní 3000 4000 ìgbà tó o bá lọ́sọ̀ tí ò síbi tó o fẹ́ lọ wọ́n ń communicate pẹ̀lú ara wọn wọ́n ń pera wọn ẹ̀lò nàṣọ́mẹ̀tì lè ké mọ̀ ọ́nà ọ̀nà àmọ́ á ti sọ fúnra wọn pé oye báyìí là ń tà oye báyìí ni ìdí nìyẹn tó fi jẹ́ pé tó bá dọ̀dọ̀ Ìgbò yìí oye tó bá ba tó dọ̀dọ̀ Ìgbò mi tí ìyàtọ̀ bá máa wà títí nínú wọ́n ti communicate wọ́n ti bára wọn sọ̀rọ̀. owó nǹkan méjì ni Yorùbá ń ṣe owó àti iṣẹ́ oko àwọn àrè àwọn àlejò wọ́n gba iṣẹ́ òwò wọ́n gbà lọ́wọ́ ìran ọmọ Yorùbá ló ṣòwò títí lọ sórílẹ̀-èdè Mali nípa òwò ṣíṣe àìmọye ìlú tí Yorùbá tẹ̀dó ó wà nínú ìwé ìtàn ọ̀pọ̀lọpọ̀ ìlú ni Yorùbá tẹ̀dó orílẹ̀-èdè Mali ọ̀pọ̀lọpọ̀ ìlú tí Yorùbá tẹ̀dó nípa pé àwọn ọmọ Yorùbá lọ ṣe òwò níbẹ̀ ó lé ní 16 it is on records kì í ṣe àsọdùn ìwádìí ló débẹ̀ orílẹ̀-èdè Burkina Faso ìlú tí Yorùbá tẹ̀dó tó jẹ́ pé òwò la lọ ṣe ń bẹ̀ tá a dẹ̀ ṣe bẹ̀ tẹ ìlú yẹn dó kì í sọ̀rọ̀ bíi 10 ẹ lọ béèrè ká má wàá sọ ti ilẹ̀ Yorùbá ń bí tá a ti ẹ̀ wà ká má wàá sọ tàwọn West Africa country tó kù iṣẹ́ méjì níṣẹ́ Yorùbá òwò ṣíṣe káràkátà àti iṣẹ́ àgbẹ̀ àwọn ààrẹ ti dé o wọ́n gba gbogbo iṣẹ́ òwò yẹn wọ́n gba ọmọ Yorùbá lọ́wọ́ ẹ̀rọ ọmọ Yorùbá tákàn máa fẹsẹ̀ wọlé kí á lọ́wọ́ irú mi ṣe òwò kan ṣoṣo tí mo mọ̀ báwọn ọmọ Ìgbò tí wọn ò gbìyànjú àti bọ́mọ Yorùbá dùn kí ní ẹsẹ̀ pé wọn ò dùn wọ́n bá wọn dùn oníṣẹ́ mọ́tò títà dílà ibẹ̀ lẹ́jọ́ ẹ̀rẹ́ àwọn Ìgbò tó ṣe dílà nílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá they were doing it ọmọ Ìgbò nílẹ̀ Yorùbá spare part mọ́tò tó o bá bọ́mọ Yorùbá tó tà á orí kan dá orí dá ní òfúrẹ́ ẹ ti rìn dáadáa gbogbo business bóde di flour títà flour kan fi ń ṣe búrẹ́dì tá à ń jẹ ibo lẹ́ máa bá bẹ̀ bóde di ráìsì títà ibo ni wàá bá bẹ̀ bóde di nǹkan tó fi ń kọ́lé gbogbo àwọn ni wàá bá bẹ̀ táìsì àwọn ni wàá bá bẹ̀ rúfù àwọn ni wàá bá bẹ̀ everything pátápátá àwọn ni wàá bá bẹ̀ wọ́n gba gbogbo tó ní ṣe pẹ̀lú òwò wọ́n gbà lọ́wọ́ ọmọ Yorùbá ọkọ̀ tí ọmọ Yorùbá tún lọ iṣẹ́ àgbẹ̀ àwọn Fúlàní tún gbà mọ́ wa lọ́wọ́ wọn ò jẹ́ kí Yorùbá róko lọ mọ́ ọ̀dọ̀ wọn ló ti ń gbin gbogbo ẹ̀ ordinary ìgbà téèyàn fi jẹṣu tó o bá fẹ́ jẹ ìgbà lẹ́ni ìgbà Fúlàní ni wàhálà o ẹ̀yin tẹ́ ń wò mí ẹ sọ fún mi pé rọ́ ló pa ìgbà garden egg táwọn bàbá wa tá a máa gbìn gan sí tòsí tá a lọ ka tá a máa fi tẹ tá a tẹ̀ ẹ́ pẹ̀lú iṣu tá a jẹ a máa kóró fẹ́rẹ́fẹ́ lẹ́ni ìgbà Fúlàní ló máa jẹ òòlì ìgbà àti ilẹ̀ Yorùbá mọ́ kò sí mọ́ a ní tòmátò Yorùbá ní a ní ata tiwa a ní ata a ní tòmátò a ní gbogbo kiri tí wọ́n kó àwọn èèyàn ẹ̀wà gbogbo ẹ̀ pápátá nílẹ̀ Yorùbá ní etí la fi ń gbọ́ ìgbìmọ̀ pé wọ́n gbé ráìsì ní ìgbìmọ̀ etí la fi ń gbọ́ pé wọ́n gbé ráìsì ní kọ̀bùsì etí la fi ń gbọ́ pé wọ́n gbé ráìsì lọ́gbẹ̀sẹ̀ l'Ondo State etí la fi ń gbọ́ gbogbo ẹ̀ àrí ráìsì. I keep on saying it always. tó máa sọ pé fàdámọ̀ ilẹ̀ àkùrọ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀ ilẹ̀ àkùrọ̀ ilẹ̀ ọlọ́ràá tó dáa ìran Yorùbá ilẹ̀ Yorùbá ni fàdámọ̀ pọ̀ sí jù ní gbogbo West Africa àwa yẹn ni ìyà jẹ jù àwa lè bí pa jù torí pé kí ni wọ́n sọ wá dọ̀lẹ kí mo gbọ́ tí
woman kan sọ̀rọ̀ ó lọ lẹ́ni wá nílẹ̀ Yorùbá mo wo títí mo mirí mo ní ẹbí ẹ̀kọ́ màmá tó ń pè ní kí mo tẹ̀ lórúkọ ẹ̀ jẹ́ o kì í ṣe lọ́lá ìdí aṣẹ́wó tó re mẹ́kà mo wo fídíò kan tó ti sọ̀rọ̀ ó ní ọ̀lẹ ní gbogbo Yorùbá mo wo màdámù yẹn títí mo ní màdámù ibi ò blame ẹ I don't blame you Yorùbá ò kì í ṣọ̀lẹ lásìkò yìí kò yẹ kébi pa wá kò yẹ ká mọ tó ń pè ní ìyà torí Ọlọ́run kẹ́ wa pẹ̀lú ilẹ̀ ọlọ́ràá ilẹ̀ tó ń sàn fún wàrà àtọyìn kò yẹ kébi pa wá rárá àti rárá ṣùgbọ́n ta ló wá fẹ́ lọ mú oko àwọn tó lọ mú oko yẹn kọ́ ni wọ́n ń ṣá ní ṣàkúṣà yìí ẹ jẹ́ kí n wò bóyá màá rí fídíò ọ̀gbẹ́ni yẹn gbé jáde fún yín màá gbé jáde fún yín ń bọ̀ màá gbé jáde ń sìn ẹ má wọ́rì. Okay. So gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe lọ àwọn tó wà ní oko tó wò ó pé lábẹ́ bó ti wù kó rí àwọn fẹ́ wọnú oko àwọn aṣoko ebi ò sáà nípa àwọn kú àwọn ní Fúlàní ń ṣáládà yìí o àwọn ní Fúlàní ń gé lórí yìí o ní Fúlàní tó fìyà ń jẹ tó ń rẹ́ wọn lápá rẹ́ wọn lẹ́sẹ̀ yìí o. àwọn táwọn aláyà ká jẹ́ pé a lè jáde kí ni ká ṣe. ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀yin bàbá wa kí ni ká ṣe bó ni ká lọ bó ni ká wọ̀ bó ni ká wọ̀ Yorùbá ò kì í ṣojo a kì í ṣojo tó délẹ̀ ló ní ká wá wo òun ta ló fẹ́ kú nígbà tó bá wọnú oko kájẹ ìgbà pé ò yá owó làálàá ń kọ́ wàhálà tó ń ṣe ń kọ́. eléyìí tí mo kọ́kọ́ gbé wá mi ò lè gbé léyìí síta kò ṣeé wò rárá wá sanction mi àwọn YouTube sanction mi so ẹ má jẹ́ gbé yẹn síta rárá ó léwu. mo fẹ́ fi ọ̀gbẹ́ni yẹn mo fẹ́ fi hàn yín kí n tó máa lọ ká tó parí ètò mo ní mẹ́sẹ̀gì kékeré fún yín tí mo fẹ́ kẹ́ ẹ rí. agbára Ọlọ́run mo ti padà dé iṣẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ di ọmọ aláṣejẹ á bẹ̀rẹ̀ sí ní jáde láti wákàtí yìí ṣé ẹ mọ̀ pé nígbà tá a bẹ̀rẹ̀ ìrìn àjò yìí kò sí gbogbo state tí mi ò gbé everywhere tá a ti touch gbogbo ẹ̀ là ń padà lọ Yorùbá nation struggle is continue ẹ̀yin tẹ́rù kó ti kú kò kú o gbọ́ kan tí mo sọ kò kú continue ní Yorùbá nation continue the struggle continue no going back. Mo bọ̀ ẹ jẹ́ fi fídíò yẹn hàn yín. Okay. Border Island are black. Navy blue check. Jakama. 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 Ẹni stability. Igbo, wọ́n gbọ́ tí wà confused. The love is too much. 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 Jakama. Jakama. Let's go. Ẹ bá mi pín program yìí ó kù ìṣẹ́jú kan péré fídíò yẹn máa wọlé a wọlé sí i màá rí mo fẹ́ kí gbogbo yín kẹ́ rí.
Okay. Wàá gbé jáde fún kẹ́ ẹ nísìnyí. Yes. So kì í ṣe pé bóyá àwọn ọmọ Yorùbá yọ̀lẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí kan ṣe sọ Yorùbá ò yọ̀lẹ̀ ṣùgbọ́n bàbá la fẹ́ ṣòwò àròkò yẹn ṣe àwọn tó lágbára jù wá lọ wọ́n ti take over ẹ̀ mọ́ wa lọ́wọ́ bá a bá ní ká lọ ọdún oko àròkò lọ white collar job rẹ̀ rèé òun ni ò sí so kí wá ní ká ṣe nígbà bá pẹ́ bó bá yá ẹ lọ lẹ̀ níyà mo ní ká wọ̀ mo la fẹ́ lọ. Gbogbo akọ́lá máa ń ṣe white collar job gbogbo akọ́lá máa ń ṣiṣẹ́ ìjọba gbogbo akọ́lá máa ń ṣiṣẹ́ báǹkì gbogbo akọ́lá fẹ́ ṣiṣẹ́ ibi tó wó ti ní NNPC ṣùgbọ́n eléyìí tó tún yẹ ká ṣe ẹni tí ò bá lè ṣe á ṣe business ṣùgbọ́n kò sí o. Màá fi fídíò ọmọkùnrin yẹn màá fi hàn yín sí i nígbà tí mo dé hospital níbi tí mo ṣé ẹ rí ẹ̀yin dẹ́ sọ pé Yorùbá jẹ́ ọ̀lẹ ọmọkùnrin bá wọ pé kíyà má jẹ òun kíyà má jẹ ìyàwó tóun fẹ́ ìyàwó ẹ kò lè pẹ́ bímọ oore ẹ wò má fi hàn yín sí ẹ kọ́kọ́ wo fídíò eléyìí. wọ́n dènà dèmí lójú ọ̀nà àwọn mẹ́wàá. wọ́n dènà dèyìn wọ́n dẹ̀ ṣá yín ní ṣàkúṣà ẹ jẹ́ kí n wo ibi tí wọ́n ṣá lórí yín àwọn bí wo náà ṣá. ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ó. wọ́n fẹ́ gé ọrùn mi bọ́lẹ̀. ẹ wo ọrùn ẹ wọ́n fẹ́ gé. ọwọ́ yìí tó ti tán dì síbi kìí ṣe kékeré o. ọwọ́ yìí gbogbo yín lẹ ti rí fídíò yẹn o ẹ̀yin ọmọ Yorùbá gbogbo yín lẹ ti rí fídíò yẹn. so ọmọkùnrin ọjọ́ mélòó lẹ́lẹ́ ló mú kókẹ́ tó jáde. orí ẹ̀ ẹni bọ́n ṣe rán ẹ wá. báwo wá ní ọwọ́ ọ̀hún láàrin ọjọ́ márùn-ún yẹn. ó ti ń yọ díkì tó jẹ́ dé. ó ti ń yọ ìdí kán tó réyàn gbé yín. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin ọmọ Yorùbá. orí ẹ̀yàn náà wọ́n ọmọkùnrin yẹn rí pé kò ìwà òkè rárá níbi tó wà yìí. orí ẹ̀ ni wọ́n rán yìí o. wọn rówó san lọ́sítítù àti gbé jáde ó dẹ̀ jẹ́ ọ̀kan gbòógì lára àwa tá à ń ṣe Yorùbá nation èmi nìkan kọ́ mo wá bí lónìí mi ìfẹ́ gbé ojú kọmọdáǹtì sí ẹni tó jẹ́ adarí wọn pápá. kìnìún yẹn skip ẹ má bínú ẹ jẹ́ mu. òun náà dènà dèmí lójú ọ̀nà àwọn mẹ́wàá. wọ́n dènà dèyìn wọ́n dẹ̀ ṣá yín ní ṣàkúṣà ẹ jẹ́ kí n wo ibi tí wọ́n ṣá lórí yín àwọn bí wo náà ṣá. ẹ̀yin ọmọ Yorùbá ẹ wò ó. wọ́n fẹ́ gé ọrùn mi bọ́lẹ̀. ẹ wo ọrùn ẹ wọ́n fẹ́ gé. ọwọ́ yìí tó ti tán dì síbi kìí ṣe kékeré o. ọwọ́ yìí gbogbo yín lẹ ti rí fídíò yẹn o ẹ̀yin ọmọ Yorùbá gbogbo yín lẹ ti rí fídíò yẹn. so ọmọkùnrin ọjọ́ mélòó lẹ́lẹ́ lò nù gbókẹ́ tó jáde. 5 days. báwo wá ní ọwọ́ ọ̀hún láàrin ọjọ́ márùn-ún yẹn. ó ti ń yọ díkì tó jẹ́ dé. ó ti ń yọ ìdí kán tó réyàn gbé yín. bẹ́ẹ̀ni. tó ọ̀rọ̀ lẹ́gbọ́ yìí o ẹ̀yin ọmọ Yorùbá ẹ bá wọ ọmọkùnrin yẹn rí pé kò ìwà òkè rárá níbi tó wà yìí wọn rówó san lọ́sítítù àti gbé jáde ó dẹ̀ jẹ́ ọ̀kan gbòógì lára àwa tá à ń ṣe Yorùbá nation èmi nìkan kọ́ mo wá bí lónìí mi ìfẹ́ gbé ojú kọmọdáǹtì sí ẹni tó jẹ́ adarí wọn pápátá ní àwọn warriors àjọ wa ni àwọn ní tí wọ́n wà pẹ̀lú mi bákan náà ni ẹni tó jẹ́ agbódegbà wa tó jẹ́ bíi PR àwọn náà ní lẹ́gbẹ̀ẹ́ mi mi ìfẹ́ gbé ojú wọn síta ni so ọmọkùnrin ibẹ̀ ṣe ń wò yìí ó nílò ìrànlọ́wọ́ èèyàn mímọ́ wa ni bá a pè pàdé lọ́sàn-án á dìde bá a pè lóru á jẹ́ wa kò sígbà tá a bá pè pé ọ̀rọ̀ Yorùbá nation ó máa dìde kì í ṣe àlejò wa rárá ni ẹ bá wa dìde ìrànlọ́wọ́ fún ọ̀gbẹ́ni yìí tán bá fi lé bó ṣe wù wá ó yẹ ká gbé lọ sóńdó ni ní trauma center tàbí ká gbé lọ sí hospital míì tó dáa tí wọ́n á ti lè tọ́jú ẹ̀ dáadáa ọwọ́ yìí ó nílò attention ẹ̀yin gan wo tí wọ́n fi di orí yẹn bá mi ṣí orí yẹn lẹ́ẹ̀kan sí ẹ wo ríran tí wọ́n rán orí yẹn tẹ́ bá wò ẹ rí i pé ó kọjá kí là ń wí ẹ̀yin tẹ́ ti rí fídíò yẹn ẹ ti rí ẹ rí bọ́n ṣe gé orí yẹn pé ó wọlé gidi ni so ọmọkùnrin ó nílò ìrànlọ́wọ́ yìí o ojú òní tì wá àṣàṣeyege ẹ̀bẹ̀ lábẹ́ yín o gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ẹ ṣé mo dúpẹ́ o. ṣé ẹ ti rí fídíò yìí ẹ jọ ṣé wọ́n lè rí youth táàrírù kan bí eléyìí tá lóun máa lọ ṣe pé òun fẹ́ lọ sóko ṣé wọ́n á rí ọ̀dọ́ táàrírù kan bí eléyìí tá ní òun fẹ́ lọ sóko
ṣé bẹ́ẹ̀ ni báyìí ó wò pé kíyà má jẹ òun kó má jẹ ìyàwó kóun lọ ṣe oko ẹ wo nǹkan tí wọ́n sọ ayé ẹ̀dá tẹ́ ẹ bá wo fídíò nígbà tí wọ́n ń fọ orí yẹn tí wọ́n fẹ́ ran àánú ayé ẹ̀ sun ẹkún ìyàwó ẹ̀ rèé o. ìyàwó ẹ̀ òun rèé mò ń bọ̀ kí n fún yàn kẹ́ ẹ lè dárọ́ tí mò ń sọ fún yín orí ọ̀fẹ́ Ọlọ́run ló jẹ tó ní kí ìyàwó ẹ̀ má sí bẹ́ẹ̀ jọ náà wọ́n bá fi Fúlàní ìbárẹ́ oyún inú ìyàwó ẹ̀ wọ́n bá rẹ̀ jáde pẹ̀lú àdídì ni wọ́n á bẹ́ gbogbo ikùn ẹ̀ wọ́n á gé yẹ́lẹ́yẹ́lẹ́ ni tí wọ́n gbé oyún yẹn wọ́n á gbé ọmọ yẹn jáde. báwo lẹ ṣe ẹ̀sùn ẹ̀ ti pé kí yúùtù ríru eléyìí kó kí orí bọnú gbó ẹ̀yin kábíyèsí wa ìdí tá a ṣe ń bẹ̀ yín nìyẹn pé ẹ má jẹ́ kí wò bàjẹ́ àwa ti tọ́ ṣebí torí pé sóun nìkan ni wọ́n ṣe rí mú òun ni wọ́n ṣe fìyà jẹ tó bẹ́ẹ̀ tó bá yẹ pé a pọ̀ díye ni tí wọ́n rí wa gẹ́gẹ́ bí ògbé Yorùbá tó sọ wípé àìrìnpọ̀ ìjọmọ ejò yà ni kán rí wa pa àjọ ń wọ́bọ̀ rúrúrúrú ká máa wọ́bọ̀ sẹ̀rúrú àwọn gan ò ní jẹ́ dúró kò sẹ́ni wọn ò ní jẹ́ gbéná wojú ẹ̀kú ó di èèwọ̀. ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí arákùnrin tí a fi hàn yín ìyàwó ẹ̀ ní ẹ bá dẹ̀ wò ẹ rí pé Ọlọ́run ti dá abara méjì ni òun gan ò ní pẹ́ bímọ adúpọ̀ pẹ́ ni adú lọ́wọ́ Ọlọ́run pé obìnrin yóò sí pẹ̀lú ọkọ ẹ̀ nínú oko ńjọ́ yẹn bóyá tó bá yẹ pé ó wà ní oko wọ́n á ti ṣá obìnrin yìí ní ṣàkúṣà wọ́n á ti fi àdá wọ́n á ti yọ oyún inú ẹ̀ sọnù gbogbo àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gba gbogbo ògo kókó ibẹ̀ báyìí ni pé ọmọkùnrin nílò attention irú ọ̀rẹ́ la wà báyìí a máa gbé kúrò. tó ẹ̀yin ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí arákùnrin tí a fi hàn yín ìyàwó ẹ̀ ní ẹ bá dẹ̀ wò ẹ rí pé Ọlọ́run ti dá abara méjì ni òun gan ò ní pẹ́ bímọ adúpọ̀ pẹ́ ni adú lọ́wọ́ Ọlọ́run pé obìnrin yóò sí pẹ̀lú ọkọ ẹ̀ nínú oko ńjọ́ yẹn bóyá tó bá yẹ pé ó wà ní oko wọ́n á ti ṣá obìnrin yìí ní ṣàkúṣà wọ́n á ti fi àdá wọ́n á ti yọ oyún inú ẹ̀ sọnù gbogbo àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run gba gbogbo ògo kókó ibẹ̀ báyìí ni pé ọmọkùnrin nílò attention irú ọ̀rẹ́ la wà báyìí a máa gbé kúrò lọ́rẹ̀ lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí a máa gbé kúrò lọ́rẹ̀ kó padà sákúrẹ́ ká lọ wá hospital tó dáa ká gbé síbẹ̀ kán lè tọ́jú ẹ̀ bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ̀bẹ̀ la bẹ̀ yín o ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ojú òní tì yín ẹ ràn wá lọ́wọ́ o ẹ ṣé mo dúpẹ́. tó bó ṣe rí òun lẹ ti gbọ́ yẹn o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá èmi kàn gbélé jáde ni pé kẹ́ ẹ lè rí i torí ẹ̀yin tẹ́ ẹ sọ pé ọ̀lẹ ní Yorùbá ọ̀dọ́ wo ló máa rí irú eléyìí táwa sọ pé ṣé tó bá jẹ́ pé ẹlòmí irú ọ̀gbẹ́ni báyìí ṣé ẹ expect kó sì lè padà sóko pẹ̀lú tí wọ́n fojú ẹ̀ rí tẹ́ ẹ bá rí fídíò ìgbà tí wọ́n ṣàmì òkò ṣe é play if not máa play ẹ fún yín YouTube ò ní wọn ò fààyè irú ẹ̀ sílẹ̀ if not bá play ẹ̀ kẹ́ rí ẹ máa sun ẹkún fún mi wọ́n gé ọwọ́ yẹn wọ́n gé gidi ni tó ti já gan orí ọ̀fẹ́ Ọlọ́run ọwọ́ yẹn bó ṣe wà yẹn wọ́n máa ní láti gbé padà lọ síbi tí wọ́n ti máa ṣètò ẹ̀ ní ẹ wo orí ẹ wo bọ́n ṣe ẹ wo tó fi rán orí yẹn pọ̀ ẹ rí mi ṣé irú ẹ̀ lè padà sóko ẹni bá pàdé irú ẹ̀ nígboro níbi tó ti ń ráre tó ti ń ṣe alọ́lẹ̀ ni tó bá ń ṣọlẹ̀ tó délẹ̀ ló fìyà jẹ wá òun ló sọ wá dojo ẹ̀yin ni kẹ́ jẹ́ ẹ̀yin kábíyèsí ẹ dìde kẹ́ jẹ́ kí iṣẹ́ ẹ̀yin kó múnádóko kó rinlẹ̀ àwa ọmọ yín àwa lẹ́yìn yín bíi kéde kò ní tún báyìí lọ lẹ́nìí mo fẹ́ lẹ́yìn mo fi kí yín ni pé gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ti miss mi for some times pé ẹ̀kú bó ṣe ń lọ ọmọkùnrin yẹn tí mo fi fídíò ẹ̀ hàn yìí ó nílò ìrànlọ́wọ́ yín o ẹ̀yin tí Ọlọ́run bá bùkún fún ẹ kàn sí wa kẹ́ jẹ́ kí a ṣètò bẹ́ẹ̀ ṣe máa ṣe ìrànlọ́wọ́ fún kó lè róògùn kó jẹ kó mu ibi ìyàwó náà tún nìyẹn kò kúkú tọrọ owó tẹ́lẹ̀ ní tó délẹ̀ báyìí ló jẹ́ ká tún bẹ̀bẹ̀ fún ṣebí tẹ́lẹ̀ báyìí wọ́n ṣàrọra ń ṣọ́ọ̀bù wọ́n jẹ láyé ara wọn wọ̀n bá
ṣùgbọ́n ẹ tún wá wo tó ra wà gbáko tó tún lọ kò nínú oko ẹ̀dẹ̀ wòyàwó kò ní pẹ́ bímọ ìrànlọ́wọ́ ni kẹ́ ẹ ṣe fún ẹ̀bẹ̀ lábẹ́ yìí kéré ní sọ ní dáhùn whatever you can do for him ẹ ṣe kẹ́ fi ràn lọ́wọ́ àánú ọlọ́run ò ní fi gbogbo wa kí kúkú ń ṣe mí bébí bá ń pa mí mo mẹ́ni tí mo lè pè tẹ́ ẹ̀ ràn mí lọ́wọ́ but this very guy mo solicit fún ìrànlọ́wọ́ ẹ dákun ojú òní tì yín mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ YSDM fún ìrànlọ́wọ́ tó ti ṣe fún ọmọkùnrin yẹn ojú òní tì yín mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn Yorùbá People's Republic mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà ní Yorùbá think tank mo dúpẹ́ pé ẹ ṣeun ojú òní tì yín ẹ kú àdúró tì Ọmọlúkà ni mò ń jẹ́ o ẹ pín ètò yìí ẹ jẹ́ kó rìn ẹ jẹ́ kó lọ ìwọ tó o ti subscribe sí YouTube mi mo ti padà dé o bá mi subscribe síbẹ̀ ní dídé tí mo padà dé yìí mo mú lẹ́kùnrẹ́rẹ́ lódindi ni bójú òṣè ní tìyín bẹ́ẹ̀ lójú òní tìyín mo padà bọ̀ lọ́la Ọmọlúkà ni mo jẹ́ kò pé méjì.